ẹgẹ́ bí súnà lẹ́tìká súnà ìkóra aró sínú ilé Ọlọ́run láti bọ́lọ̀ ọba páyùn tọ́lọ̀ tó wá fún aláǹfààní tàà tó wà ń bí ní àsìkò yìí eléyìí tọ́lọ̀ bá sí bá àmà lóore o kọ́lọ̀ má dáwọ́ oore rẹ̀ dó lára wa àwa jẹ́rìí bọ́lọ̀ ọba tó ṣẹlẹ̀ fún ọba ayẹyọ kan ni ọba yìí kò lórúkọ lọ́ba kan ọba yóò nípìlẹ̀ kásọ pé yóò tẹ̀ wá lópin ọba yóò níyàwó kásọ pé yóò bímọ ẹyọ kan ni nínú ìjẹ́ ọ̀nà ọba rẹ̀ ẹyọ kan ni nínú àwọn orúkọ rẹ̀ ẹyọ kan ni nínú àwọn àròyìn rẹ̀ ẹyọ kan ni nínú àwọn àṣẹ rẹ̀ ìmọ̀ fún ọlọ́ọ̀bá náà pípọ̀ níbù fún ọlọ́ọ̀bá náà bákan náà tó wá jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́ọ̀bá ní ṣe òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ní ṣe ọ̀rẹ́ ayọ̀ ọlọ́ọ̀bá ní ṣe ẹni tọ́lọ́ọ̀bá fọkànbalẹ̀ sí oríṣẹ́ tọ́lọ́ọ̀bá fẹ́ràn ni ìrẹ́ ọlọ́ọ̀bá Allah ìkẹ́ ìgẹ̀ẹ́rẹ́ bá ń sọ́fà Ànábì wa Muhammad ìkẹ́ ìgẹ̀ẹ́rẹ́ bá ń sọ́fà àwọn ànábì Ọlọ́run tí wọ́n ṣe ọlọ́bà síwájú ànábì ìkẹ́ ìgẹ̀ẹ́rẹ́ bá ń sọ́fà àwọn sàábé ìkẹ́ ìgẹ̀ẹ́rẹ́ gbogbo ẹni tó tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam nígbà tó dé sọ́dí ànábì Ọlọ́run títí Ọlọ́run bá tó fi jogún láti bẹ̀m̀bẹ̀ àwa náà tá ń bẹ láyé lẹ́ni kẹwà gẹ̀wà àwọn ọmọ wa bánikẹ̀ wọn àwọn àrọmọdọ́mọ wa bánikẹ̀ wọn àǹfààní tó fún wa yìí tí í ṣe pé ká tó wá sìn nínú ilé rẹ̀ lásìkò yìí ní dídé àjọ ọjọ́ ní ìrẹ́ Ọlọ́ọ̀bá má ṣe ní òpin ìjọsìn láàjọsìn rẹ̀ láyé irú ẹjọ́ pọ̀nù gbèsè ayé wa ẹ̀yin ẹrúsìn Ọlọ́ọ̀bá gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa ti ẹni àkànṣe ìdánilẹ́kọ̀ọ́ ni torí pé hunaka رسالة جاءت من الاتحاد العالمي لعلماء المسلمين lẹ́tà kan wá láti àgbáyé àwa mùsùlùmí ìgbìmọ̀ àpapọ̀ àwọn àfá àgbáyé tí bàbá wa àgbà ní al-Imam al-Allama Yusuf Abdullah al-Qaradawi rahimahullahu rahmatan wasi'a ìgbìmọ̀ yìí bàbá yìí ló gbé kalẹ̀ ní 2004 ọ̀nà ni a dá ìtàlẹ̀ alam sílẹ̀ ìtàlẹ̀ alam ní ìgbìmọ̀ àwọn aláàfáà káàkiri orílẹ̀ ayé tí ó sí bọ́dì tó tó ní bọ́dì àwọn aláàfáà láyé lẹ́ni aláàf minal ulama aláàf من المفكرين الإسلاميين آلاف من الأساتذة thousands nínú àwọn àfá àgbàláyé nínú àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olùrúdú fún ẹ̀sìn Islam nínú àwọn àfá ńláńláńlá àwọn olùkọ́ láwọn yúnivásítì ńláńlá àwọn náà ní a kójọ síbẹ̀ káàkiri gbogbo àgbáyé náà pè ní al-Ittihadul Alami لعلماء المسلمين ní ọjọ́ sátidé tó lọ ọ̀nà iná kọ lẹ́tà ránṣẹ́ sí gbogbo àgbáyé mùsùlùmí pé útùbà tó ní ọgbọ́ jẹ́ àkẹsẹ̀ útùbà tó pé ò ní ọ̀nà ni al-jum'atu al-akhira min Ramadan mubarak fi hadha al-am jímà tè ní ọ̀nà ni jímà gbẹ̀yìn inú Ramadan ọdún Ramadan 1447 2026 òní ni last Friday inú oṣù yìí wọ́n wá ní kútùbà tó yẹ kó lọ lẹ́ni káàkiri àgbáyé kó tẹ́ pé a wà ní al-ashru al-awakhiru min shahr Ramadan mẹ́wàá gbẹ̀yìn oṣù Ramadan táà sì máa bó ṣe ní ọlá tó torí díẹ̀ wọ́n wá láwọn pé wọ́n láà pé al'ummata al-islamiyya wal-insaniyya wọ́n pé gbogbo ìjọ mùsùlùmí káàkiri orílẹ̀ ayé àti gbogbo ìjọ ọmọnìyàn rere káàkiri orílẹ̀ ayé kí ni pèpè àwọn dólé lórí li himayati al-masjid al-Aqsa láti dáàbòbò mọ́sálásí kẹta àwa mùsùlùmí táwọn pè ní Aqsa ẹ̀rì láti dáàbò
bò láti protect ẹ̀ látara àwọn aburú tí ń ṣẹlẹ̀ torí ní àfẹ́kùsọ pé ó tó bá tò ní ìtàfi sọrí nìyẹn ló fi wá sí pé ó tó bá lè nínà ní pé wajibatul umma al-islamiyya tijah nusratul masjid al-aqsa al-mubarak ojúṣe àwa mùsùlùmí ojúṣe umma àwa mùsùlùmí lórí báwo láó ṣe ran masjid al-aqsa lọ́wọ́ nusratul masjid al-aqsa kódà ní odidi ìgbìmọ̀ kalágbàáyé tí wọ́n ń pè ní mu'assasatu nusratul aqsa foundation láti ran Aqsa láti ran ní ọwọ́ pé ọ̀rọ̀ yìí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tá ń gbọ́ wa ó lè jájòjì èwo là tó ń wí kí là tó ń sọ yìí kí ní jẹ́ masjid al-aqsa ìgàn níbo ló ti ẹ̀ wá bóòrò ṣe pàtàkì sí tó pélé ní ọ̀pọ̀lọpọ̀ umma ọgbà wa táwànú tájẹ́ mùsùlùmí ń lajá láìmọ̀kan sáwọn nǹkan wọ̀nyí torí pé àmọ́ pápá pẹ́ àmọ́pò ààyè yìí kò yé wa àkàsá ń gbọ́ náà ni àwọn àfẹ́ẹ̀sìn tó ẹ̀kí tó láyé wa ọ̀pọ̀lọpọ̀ náà ni òye wọn mọ́ jẹ́ fẹ́ wí bẹ́ẹ̀ ló bá fẹ́ sọ kàbàkàbà náà ni ọmọ wí kọ̀mọ́ tó fẹ́ wí ẹ̀rẹ̀ àti ẹ̀gbọ́ ẹjẹ́ ọmọ tó fẹ́ tó sì dákẹ́ tẹ́sí san ju wípé ẹni tí ń sọ kàbàkàbà lọ wọ́n wá máa dá làákàyè àwọn èèyàn rú wọ́n máa dà wọ́n láàmú wọ́n máa gbá sóhun àánú ta fẹ́ yà sí torí díẹ̀ ló sọ wípé ọ̀rọ̀ ta fẹ́ sọ lẹ́ni ọ̀rọ̀ tó ti pàtàkì ní gbogbo alọ́kàn ọkàn ọmọdé ọkàn àgbàlagbà ọkàn olówó ọkàn tálákà ọkàn obìnrin ọkàn ọkùnrin ọkàn olórí ọkàn ọmọlẹ́yìn ọkàn àwọn olórí ayé àwọn olórí ìlú ọkàn àwọn aráàlú ọkàn àwọn àfáà ọkàn jàmá liana hadha qadiyya to kulli muslim tó pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ gba musulmi ni qadiyyatuna jami'a ọ̀rọ̀ wa ni min qadaya al-umma al-kubra nínú ọ̀rọ̀ alámàrímọ̀ tó tóbi jù ní lórí ilẹ̀ ayé lè ní oyin tó tóbi jù ọ̀nà ọ̀rọ̀ umma qadiyyatul Aqsa qadiyyatul Qudus qadiyyatul Filastin ọ̀rọ̀ Aqsa ọ̀rọ̀ Qudus ọ̀rọ̀ Filastin qadiyyatuna al-ula ẹ̀rí ọ̀rọ̀ wa àkọ́kọ́ ni tó ká mùsùlùmí torí díẹ̀ ọ̀dọ̀ wẹ́ ní kọ̀kọ́ wẹ́yìn mùsùlùmí kí a páyọ Ọlọ́run kí a mọ̀ pé ilé ayé tá wáyé á kó ń bẹ̀ bílẹ̀ bá ti ń mọ́ tílẹ̀ bá ti ń sú bẹ́ẹ̀ náà ni àsìkò tá kó ń bẹ̀ ń súnmọ́ sí àwọn kan bẹ àjọ kíjí máa ní ìjẹjọ ní wọn sí láyé mọ́lẹ̀ ní ìrọ̀ Ọlọ́run bá ń sekú nísìmí fún wọn gbogbo ọjọ́ jẹ́ mùsùlùmí nínú wọn bá ní gbà wọn lẹ́rú bá ń sekú nísìmí fún wọn bá ní rọ àwọn ẹbí wọn lójú àwátá wá sẹ́kù náà ìrọ̀ Ọlọ́run ti mọ̀ wá kú mẹ́ báyìí fún aláǹfààní kátó sí dáadáa sí ẹ̀yẹ́ rẹ̀ sọ́lọ́ ọ̀dọ̀wọ́ ẹni kọ̀ọ̀kan wá kájẹ̀rá wá wò ìpáyọ Ọlọ́run dọ́wọ́ wa nínú ilé wa ìpáyọ Ọlọ́run níbi iṣẹ́ wa ìpáyọ Ọlọ́run bá bá dá wà ìpáyọ Ọlọ́run bá wà láàrin àwọn èèyàn ìpáyọ Ọlọ́run ètò kéré alámàrí wa ìpáyọ Ọlọ́run ètò bínú alámàrí ìpáyọ Ọlọ́run ẹ̀rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a láfẹ́ sọ ojúṣe wa sí Masjid al-Aqsa ìbéèrè àkọ́kọ́ ni ma huwa al-Masjid al-Aqsa kí la ń pè Masjid al-Aqsa tí a bá lọ wo Al-Qur'an Karim ó di súra kan ló ń pè ní Suratul Isra Suratul Isra súra ìrìnàjò alẹ́ asra yusri isra nínú súra yìí Quran chapter 16 àbí 17 verse 17 ayà alákọ̀ọ́kọ́ ọlọ́ni subhanalladhi asra bi abdihi laylan mímọ́ fún wọn Ọlọ́run bọba Allah tó mú ẹrú ohun rìnrìn àjò alẹ́ min al-masjid al-haram ila al-masjid al-aqsa láti masáàsí ọwọ̀ lórí masáàsí tó jìnà tẹfẹ́tẹfẹ́ ẹ̀rì min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawlahu
èyí tó pé àwọ̀ Ọlọ́run jẹ́ kí oore wa ìbùkún wa kọ́rọ̀ kíkà wà yẹn nínú ríyà min ayatina afẹ́fẹ́ hàn ẹrú wa yìí afẹ́fẹ́ hàn náà àmì àwọ̀ Ọlọ́run innahu was-sami'ul basir ọba tó ṣe lè ọba tí ń gbọ́ ni ó ṣe kọ́ máa gbọ́ ọba tó ṣe lè ọba tó ní mọ̀ gbogbo nǹkan ni ẹ̀rì àwa náà ti rí ọ jáde nínú gbólóhùn yìí al-Masjid al-Aqsa al-Masjid al-Aqsa al-Aqsa aya al-Qur'an iná àlàkà fún wáyé ẹ̀rì ààrin tí a ń pè ní ar-rabtu bayna al-masjidayn ar-rabtu bayna al-masjidayn àsìkò láàrin masáàsí méjì min al-Masjid al-Haram ila Masjid al-Aqsa ìyẹn náà ni ìtàn Ànábì sallallahu alaihi wasallam tó gbé ìtàn Ànábì ìpele ní inú ìtàn Ànábì o náà ni al-Isra wal-Mi'raj ìrìnàjò alẹ́ àti ìgùn sánmà lọ ní ọjọ́ kan péré lẹ́yìn ìgbà tí a dá Ànábì láàmú ní dáàmú oríṣiríṣi tó lọ Tọ́ìf tó dé tí wọ́n gbà láyé Tọ́ìf tó wá wà nínú ìgbèkùn nínú ìbànújẹ́ wọ́lọ́n sọ́nà Jibril sí Ànábì ẹrú mi ẹlọba mú wá fàjá ilé Jibril yìí bá dé wá bá Ànábì bil burak pẹ̀lú ẹranko tí a ń pè ní burak ẹran yẹ wọ́n ní ojú kẹ́tẹ́kẹ́tẹ́ lọ kò tó bá ká ẹ̀rì ló dé Jibril ká anábégùn fẹ́ lálẹ́ wọ́n dé Filastin Jibril ní kí anábé so ẹran ẹmọ́lẹ̀ ọsọmọ́lẹ̀ ọwọ́lé nígbàtí ó dénúlé gbogbo àwọn anábé Ọlọ́run láti dúdé anábé látàyà Ádámà ẹ̀rì Nuhu Ibrahim Sọ́lì Suleiman Daud Yunus Yaqub Yusuf tedori Musa Isa yantaziruna Mustafa sallallahu alaihi wasallam tí wọ́n retí Ànábì sallallahu faqala Jibril li Rasulillahi sallallahu Jibril bá sọ fún Ànábì taqaddam bọ́ síwájú wa salli bihim kínú fún wọn Ànábì ní fasolaitu bihim rak'atayn mo kíráká méjì fún wọn ń bẹ́ sọ Muslim Ànábì kírun gbogbo àwọn ànábì Ọlọ́run nẹ́bí wọ́n pè ní Imamul Mursalin àfá gbogbo àwọn ànábì Ọlọ́run aṣíwájú gbogbo àwọn ànábì Ọlọ́run bí Ọlọ́run ṣe gbé kìí àádá fún ibi Ọlọ́run ti gbé leadership fún ànábì lórí gbogbo àwọn ànábì Ọlọ́run sọ́lù wàrá àwọn wọ́n tó lẹ́yìn ànábì kẹrù wàsọ̀lẹ́tò bí i rákàtẹ́ mú kíráká méjì fún wọn Masjid Aqsa ìbẹ̀ náà bí ti rọ kírùn fún àwọn ànábì Ọlọ́run lè kí masáàsí méjì papọ̀ èmi tí mo ní masáàsí Mákà náà mú lọ́sẹ̀ Filastin in tó bá ṣẹlẹ̀ masáàsí Mákà yóò kàn Filastin in tó bá ṣẹlẹ̀ Filastin yóò kàn Mákà àkọ́kọ́ nù ṣùgbọ́n bá tó di àsìkò Umar radiyallahu ta'ala anhu Ànábì sí ìrìnàjò lọ́bẹ̀ ní sallallahu alaihi wasallam tọ́lọ ń fẹ́ fi ìjẹ́ olórí Ànábì rinlẹ̀ láàrin àwọn ànábì Ọlọ́run ayé yẹn ò tí ìjẹta mùsùlùmí gbà yẹn bìdáyà nù kánàbì lọ́bẹ̀ ó rọrùn fún Ọlọ́run bá Allah kó mú ànábì láti Mákà lọ sọ́mà straight mọ́kù síbẹ̀ lẹ́ẹ̀kìmá ó ní kó gba Filastin lọ kí lójú ọdọ̀ ẹ̀tọ́ Filastin ardun nubuwati war risalat
ààyè táwọn èèyàn ti ń dà nábì Ọlọ́run ni tí wọ́n ti ń jòsí Ọlọ́run bá ní kánábì náà lọ tẹ̀lé ń bẹ̀ wọ́n náà lọ rẹ́gísítà ń bẹ̀ ẹ̀rì ẹlẹ́ẹ̀kejì ni pé dínú làmbíyá dínú wáhid ẹ̀sìn àwọn ànábì Ọlọ́run ẹ̀sìn kan náà ni Mùsá lẹ́sìn mí lọ́tọ̀ yàtọ̀ sí Islam Ibrahim Sọ́líù Ìsá inna dina indallahi al-Islam lẹ́rẹ̀ ẹ̀sìn bẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà Islam kò sẹ́sìn mí wa ma yabtaghi ghayra Islam dinan falan yuqbala minhu wa fil akhirati minal khasirin Ọlọ́run bá sẹ́sìn mí lẹ́yìn Islam ní gbẹ̀lọ́wẹ́ tó bá dálì kí a máa yóò sófò yóò sì gbé àṣídànù ní wọ́n ló dá nígbà tó dáyé Umar nígbàtí wọ́n bẹ̀rẹ̀ sí alifutuhatu alislamiyya ìgbàlúsífẹ́sìn àwọn Abu Ubayda ibn Jarrah ẹ̀rì ẹmbá kàtà wọn Khalid ibn Walid Shurahbil gbogbo àwọn ẹ̀ta ń sọ yìí Abu Ash'ari àwọn ni Kuwad àwọn ni olórí ogun tí wọ́n lọ rí gba àyíká fún Islam ẹ̀rì Abu Ubayda ló lídìí ogun débẹ̀ jọ́nà lọ́n tí wọ́n sédè máwọn ará ìlú yẹn olórí ìlú jọ́nà lọ́n Kírísítẹ́nì ni aṣojú Roman Empire ló wà ń bẹ̀ nígbàtọwọ́ rẹ̀ bọ́ ó wá ní orí kọ́kọ́rọ́ ìlú yìí kọ́kọ́ masalasi a ní kò fẹ́ ní kankan àfi kárí olórí ẹ̀yin mùsùlùmí number one sí rẹ̀ Umaru ni Umaru sí ń bẹ ní Madina ẹ̀rì wọ́n ní ẹ ti gbàlú a ti sọ̀rẹ́ndà fún yín kòtàfẹ́ gbọ́n káwà lífà ilé Ọlọ́run báyìí masalasi fẹ́ nìkan àfolórí yín number one ní wọ́n gbéṣẹ́ dìde níjọ́ tí ó sí plane kò sí mọ́tò ìtẹ́ èyàn lẹ́gùn tó yájú oníkógun ẹṣin kógun ràkúnmí ní bá gbéra aláfilásí wọ́n lọ bá ọmọ olùmọ̀dínà ya amran mùmìnì ìrẹ́ olóra mùmìnì Ọlọ́run bá ti gba ìlú ìní fún wa ń bí ànábì sẹ́rìn àjò alẹ́ lọ Ọlọ́run ti gbélé wa lọ́wọ́ ṣùgbọ́n àti àǹsà àkóso bẹ̀ lọ́wọ́ wọn ò ní fi kọ́kọ́rọ́ ìlú ilẹ̀ àbíkàn rí ẹ fajaza Umaru dalagala nafsa lè sáfà mú bá múra àti sínú àjò ó bá mú ọmọ rẹ̀ dání ọjọ́ tí Umaru wọ Palestine ọjọ́ ni wọ́n lè gbàgbé ni torí pé wọ́n kẹ́ẹ̀kọ́ tọ́pọ̀ lára Umaru ṣé ìtẹríba ọmọ rẹ̀ fẹ́ wò ní ohun àtọmọ rẹ̀ tí a jọ lọ nǹkan kan náà ní agùn ẹ̀sìn kan sọ ní agùn sọ́wọ́n méjèèjì lè jókòó lẹ́ẹ̀kan náà tí Umaru bá gun ẹ̀sìn ọmọ ọ̀dọ́ ọmọ rìn tọ́wọ́n ọ̀dọ́ bá gun ẹ̀sìn Umaru ọmọ rìn àwọn méjèèjì lè jókòó sí lẹ́ẹ̀kan náà ẹ wo ẹ̀kọ́ lára Umaru ọmọ ọ̀dọ́ gulam ẹ wá rí tọ́ọ̀nù ọmọ ọ̀dọ̀ lọ wá kan gbàtán fẹ́ wọ̀lú tọ́ọ̀nù ọmọ ọ̀dọ̀ ló kú gbàtán fẹ́ wọ̀lú tó bá sí pé wọ́n ní ń kọ́ o ní jọ pé àtọ́kùn tí àti fẹ́ wọ̀lú ọmọ ọ̀dọ̀ ló gun ẹ̀sìn wọ̀lú ẹ̀ wọ́n wá ń wá olórí kì ẹ̀yìn àmìrì mùmìnì ẹ̀yìn onírin bọ́hùn ẹ̀ alhamdulillah báyìí ni olórí àwọn Christian tó ipá ní àwọn control lásì ìjọ́nà lọ́n ló múra gẹ́gẹ́ bí alàgbà nínú ìjọ ló bá wẹ́lùkọ́ Umaru sínú sọ́ọ̀sì bẹ̀lọ́gbà Umaru lálejò sí bẹ̀nà tí ń kọ̀wé àdéhùn bẹ̀ni Umaru sí ń sàdéhùn fún wọn òfin ẹ̀rì wọ́n gbẹ̀nà òhúdàtò Umariyya al-Bidaya wa Nihaya Ibn Kathir gbogbo ẹ̀lọ́kọ́ ọbẹ̀ àdéhùn
tí wọ́n gbé jọ́nà lọ. Àsìkò orun wá tó, àsìkò àìlà tó, mọ́ sí mẹ́nu sọ́ọ̀sì tí wọ́n ń sàdéhùn lọ́wọ́ ní alàgbànújọ́ ní kírun lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀yẹn mọ́ jáde kónú sọ́ọ̀sì. Wọ́n ní ẹni tọ́wọ́ ẹ̀ bá gùn tó bá sọ òkò báyìí níbi tó lè sọkò dé ibẹ̀ ni Umar fi takété sọ́ọ̀sì ọwá kírun bẹ̀. Níbi ó ti kírun yẹn náà wọ́n kọ́ masá síbẹ̀ gbẹ̀yìn mẹ́sẹ̀lẹ̀ Umar kò kírun sọ́ọ̀sì. Yẹn náà mi sọ máa wípé gbà mí ń bẹ látara òṣèlú ó lè mú mùsùlùmí wọ sọ́ọ̀sì fún àwọn ètò kan kọkàdìkà lọ sọ́ọ̀sì o, kò lọ jọ́sìn mẹ́ o, kò lọ díjú o, kò lọ pàtẹ́wọ́ o. Òun ló lórí àwọn mùsùlùmí, olórí àwọn kìrìsìtẹ́nì bí ó sì lè gba Umaru lálejò sí nìyẹn. Ẹsì rú ara tí Umaru dá tọ́bí bá kírun bẹ́ẹ̀ ni wọ́n ní àwọn Umaru kírun sọ́ọ̀sì ó jẹ́nà síbẹ̀ náà wá sí gbọ́ àdéhùn tán. Kódà ìjọ náà ó wà náà àdéhùn wípé Yahudi kan kò gbọdọ̀ gbé bẹ̀yẹn. Àwọn kìrìsìtẹ́nì tó gbé àwọn ọ̀fẹ́ kí Yahudi kankan gbé pẹ̀lú àwọn ẹ̀rì ó wà ní ìwé tí a ń ṣe pẹ̀lú Umar bí wọ́n sì gba kọ́kọ́rọ́ yẹn. Ìjọ náà Palestine ti di ìlú fáwọn mùsùlùmí dè ní bí Egypt náà ṣe jẹ́ ìlú lásìkò náà wọ́n gba Egypt, lásìkò náà gba Syria, lásìkò náà wọ́n gba Iraq, tí gbogbo àwọn ìlú ẹ̀nà wá ń jẹ́ al-bilad islamiyya. Bẹ́ẹ̀ náà ni Palestine náà jẹ́ balad islami láti gbà yẹn títí dòní. Bí Palestine ti jẹ́ ó ti di bó ṣe di ìlú àwọn mùsùlùmí nìyẹn lásìkò wọn. Ṣùgbọ́n àdánwò láńlá ló wá ṣẹlẹ̀ ńgbọ̀ ya àwọn alágbélébù wọ́n dìde láti Europe, àwọn ọba Europe, àwọn ọba France, ọba Britain, àwọn náà lìdí ogun wá pẹ̀lú àgbélébù. Wọ́n pè ní ogun crusade jọ́nà lọ́hùn. Wọ́n wò lọ́wọ́ mùsùlùmí tí wọ́n tó wá gba àyíká yẹn. Kódà ọjọ́ tí wọ́n wọ ìlú yẹn, ọjọ́ tí wọ́n wọ Palestine tí wọ́n mọ́sálà Aqsa ń sọ̀rọ̀ rẹ̀, wọ́n bá mùsùlùmí jẹ́ ń kírun lọ́mbẹ̀ ní ọjọ́ kan ṣoṣo wọ́n pa 70,000 Muslim. One day ẹgbẹ̀rún láàádọ́rin mùsùlùmí ni wọ́n pa sí mọ́sálásí yẹn tí àgbàrá jẹ́ ń san báyìí. Bọ́n mùsùlùmí ṣe kónú ó di ogun ó díjà, wọ́n jà ìjà yẹn fún 200 years, ọgọ́rùn ọdún méjì ni wọ́n fi àwọn alágbélébù fi ń jà pẹ̀lú àwọn mùsùlùmí. Tó ti bẹ́ẹ̀ ọlọ́nìká mùsùlùmí fẹ́ yíwọ́n balẹ̀ lẹ́yìn 200 years. Wọ́n lé wọn tẹ́sẹ̀ wọ́n balẹ̀, wọ́n á bíyàn sínú ogun, àdàgbà sínú ogun, àtúnbógun lọ. Hadha tarikhuna, ìtàn wà rí bẹ́ẹ̀ lọ. Buwara maro Salahuddin Ayyubi inú àtọ́lọ́ ní kó gba Palestine padà ní lọ́wọ́ àwọn ayẹnijẹ́ dáwọn ìbá ń sọ̀rọ̀ wá ní Salahuddin Ayyubi ní jẹ́bẹ̀ akíní inú àwọn àgbà mùsùlùmí, nínú àwọn tí wọ́n lápa lórí ayé tí àwọn ọ̀tá ò lè gbàgbé wọn, tí wọ́n gbára dẹ̀rẹ̀ láàyè rahimahullah rahmatan wasi'a. Báyìí o náà ni Palestine ṣe ń jẹ́lọ àwọn mùsùlùmí láti báyẹn kó tó wá di pé 1948 May 15 1948 àwọn tí wọ́n wà ń bẹ̀, àwọn Zionist, àwọn Yahudi tẹ́ǹpé ní Israel tí ní táyà ọjọ́ lórí wọn, ìgbà náà wọ́n débẹ̀ yẹn, ìgbà náà tí wọ́n wá túrú ìjọba Britain tó ti kó ń ló colonize Egypt àti Palestine, ń ló gbà wọlé níjọ́ láti wọ wàhálà ta wà lẹ́nu ẹ̀ tó ń lọ bí 78 years. ẹ̀rì torí díẹ̀ ló lè gbé wàhálà tí ń bẹ mẹ́yẹ lé ní wàhálà kékeré kọ́. Ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀
àwọn mùsùlùmí wọn yẹ wọn ògbò tí ń jàjàgbára ní àti bí ọdún méjì táwọn mùsùlùmí fẹ́ kírun mọ́sálásí Filastin mọ́sálásí Aqsa jímà láńkì tí bá fẹ́ kí jímà àwọn Yahudi àti lọ Yahudi ò ní jẹ́ wọ́n wọlé ọkọ̀ wọjú orí kálukú náà wọ́n wá ìdíkàjẹ́ wọ́n gbà láàyè láti 50 sókè kó wọlé 50 wásálẹ̀ wọ́n jẹ́ wọlé wọ́n dá padà ní ó wá di struggle líní kan tajú lọ́la kan tajú nígbà mí wọ́n tẹ̀ ní àwọn ọ̀fẹ́kẹ́ nìkankan wọlé wọ́n fẹ́ kí jí máa di wàhálà struggle ẹlòmí ó fẹ́ kírun ni wọ́n tàǹkà sí lójú forí sọlẹ̀ bẹ̀lọ́ bá lọ ẹlòmí kan lápá ẹlòmí dánẹ́sẹ̀ láti bí 2 years ago ló ti wá lé sí tipátipá wọ́n fi kí jí máa tó bá tó wá dínú Ramadan báyìí wọ́n fẹ́ ṣe itikaf tí wọ́n fi ṣe itikaf fún bẹ́ wàhálà ní jímà wàhálà ní itikaf àṣíyẹ́ sì san nígbàtí ó di on the 7th oṣù tàwà ń bẹ́ last week tí wọ́n ti rí pé Lailatul Qadr ń bọ̀ itikaf ń bọ̀ wọ́n ti pa ni wọ́n gbé anybody kó wọlé wọ́n jẹ́ wọ́n kírun kátó pé wọ́n tẹ́ ṣe itikaf inú àwọn àfáàbẹ̀ bàbá Ikrima Sabri inú àwọn àfáàbẹ̀ àti bàbá Sọ́lá wọ́n ni al-Masjid Aqsa fi khatarin ayna al-muslimun mọ́sáàsí ń bẹ nínú ewu ẹ̀yin mùsùlùmí dáa torí wọ́n ti láwọn awó àwọn Yahudi tẹ́láwọn awó wọ́n tàà bá wo àwọn ọkọ̀ èrè Solomon síbẹ̀ wọ́n ti gbé underground wọ́n ti gbé kò sábẹ̀ àwọn tàà ń pè ní al-murabitun wal-murabitat àwọn ọkùnrin àtàwọn obìnrin tí wọ́n yẹ tí wọ́n gbò tí wọ́n lọ sọ́bẹ̀ tí wọ́n ń dààmú àníjẹ́ ẹwó àníjẹ́ dáadáàmú àwọn ni òjí wọ́n ti wó ipá àyẹn náà wà káwọn mọ́nìsì wọ́n ti pa pátápátá wọ́n jẹ́ wọ́n jímáàtẹ̀ ní wọ́n jẹ́ wọ́n rí kímẹ̀ ìta láti à struggle wọ́n jẹ́ wọ́n sẹ́tíká fún mẹ́ yẹ ló mú ìtẹ́rẹ̀ aláàmì sẹ́yìn musulmi mẹ́sẹ̀ máa wòrán yẹ wọ́n ni nùtọ́ọ̀lẹ́bù àdúwàlá islamiyya wa wuzaratil awqaf wọ́n torí ìdẹ́ agbé gbogbo ilẹ̀ Lárúbáwá àti gbogbo àwọn Ministry of Awqaf bí takhsis khutbah al-Jumu'ah al-akhira min Ramadan li nusrat al-Aqsa pé khutbah ti ní orí Masjid Aqsa ní ká gbélé lórí ẹ̀rì o ní ká gbélé lórí ẹ̀rì kí a sì rí bá ṣe ojúṣe tó yẹ àkọ́kọ́ ń bẹ kájẹ́ káwọn ẹmọ makana tó Masjid Aqsa pàtàkì masáàsì yìí táwọn náà bá ogun dáa sọ yìí a rí kó sí pàtàkì àkọ́kọ́ òun náà níbi tí a nábi gbá ìrìn àjò alẹ́ òun náà níbi tí a nábi tó bá gbọ́ sọ́mà lọ sallallahu alaihi wasallam pàtàkì kanú mú dání ìrìn àjò ànábì tó sí lálẹ́ mẹ́lọ́nì kó sí ìrìn àjò lọ masra rasul mẹ́ ànábì sí ìrìn àjò alẹ́ lọ́nà ẹ̀rì bidayatu miraj rasul ìbí ànábì ti bẹ̀rẹ̀ tó ti kú sọ́mà lọ nìyẹn ẹ̀rì lẹ́yìn náà wúlà kìbìlàtẹ̀ lè mùsùlùmí níjọ́ àtọ́lọ́ bá sọ ìrìn di ọ̀ràn yàn fáà mùsùlùmí omi dáàkọ́ kọjú sí kírun ẹlẹ́ẹ̀kejìnú bí dáàkọ́ kọjú sí kírun nígbà àtọ́lọ́ ń sọ ìrìn di ọ̀ràn yàn fáà mùsùlùmí gbogbo ohun tánàbí kí Mákà ńgbà tí ó dọ̀ràn yàn níbi tánàbí kọjú sínú nígbò tún dé Madina ìrìn ọdún kó lé tí ó dé 17 months oṣù mẹ́tàdínlógún náàfi tó kọjú síbẹ̀ kọlọ́n tó wá yí àdójú kọ padà sí Kaaba o níbi tí àkọ́ ń kọjú sí lákọ̀ọ́kọ́ nígbò dé ìlú Madina
tó dọdún kejì lọ́n tó wá ní ẹ máa kọjú sí Kaaba ní tí ó dín ní bí ọ̀nà bí márùn-ún Al-Qur'ani lọ́n ti ròyìn ààyè yìí ló ti rọ mọ́sálásí inú ròyìn pé Ọlọ́run pè ní Ardul Mubaraka ilẹ̀ albarka ìgbà mi pè ní Ardul Muqaddasa ilẹ̀ mímọ́ Holy Land tó bá ń sọ Holy Land lórí ilẹ̀ ayé ọjẹ́ kan ara pàtàkì ẹni inú pàtàkì ẹ̀ náà tó ní wípé Thalithu Haramaini Sharifain o náà ni masáàsì alákẹta tí ó jẹ́ masáàsì kẹta fún àwọn masáàsì ńláńlá méjì tó síwájú ẹ̀rí tó tóbi jùlọ masáàsì tó jùlọ lọ́lá o ní masáàsì Maka ó jùlọ ní ọlá masáàsì Madina ó jùlọ ní ọlá ṣùgbọ́n nítàn lọ́jọ́ orí masáàsì Maka nìkan ló jùlọ ojú masáàsì Madina lọ lẹ́yìn ìgbà tí wọ́n kọ́ masáàsì Maka tán ni wọ́n kọ́ kódà àdíjà pẹ́sẹ̀ Gifari ó bí Ànábì léèrè ó ní masáàsì wọ́n lákọ́kọ́ lórí ilẹ̀ ayé rẹ̀ ìròsì Ọlọ́run Ànábì ní masáàsì Maka ó lẹ́yìn náà ìwò tó ní masáàsì Aqsa ó tún wá bẹ̀rẹ̀ pé ọdún mélòó ní ń bẹ láàrin méjèèjì ó ní masáàsì Maka fi 40 ọdún ju masáàsì Palestine lọ 40 years ẹ̀rẹ̀ ní ọjọ́ orí ojú masáàsì Madina lọ ṣùgbọ́n ní ọlá ojú masáàsì ẹlẹ́kẹta látara àdísà ẹ̀rọ tọ́jú pé ó nírun kan tí a bá kí masáàsì Maka lẹ́ni wọ́n ti kí jímà ní Maka darí nìsìn jímà kó jẹ́ bá kí ń bẹ̀ láàdátán gbogbo ajá lọ kí jímà ń bẹ́ ọgbà yóò jẹ́ 100,000 reward wọ́n gbà lábẹ́ gbígbàjá kí jímà ní 100,000 jùmà ó ń gbọ́n onúkọjá bá kí masáàsì wọn Ànábì 1,000 ẹgbẹ̀rún wọ́n ti kí jímà masáàsì Ànábì gbogbo ẹni tó kí jímà masáàsì Ànábì ní yóò gbà láàdágbà tó kí jímà 1,000 ó lè bá kí ìrún ní masáàsì sọ yìí yóò gbà láàdá 500 wọ́n ti kírun mẹ́lẹ́sì àrọ́lá rẹ̀ nù kò síbò míì tí ìrún ti máa lọ́lá jàyí mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ masáàsì òjúra wọn lọ mọ́ báyìí ẹ̀bá akọrin gẹ́gẹ́ kó dẹ́gbẹ̀ lọ masáàsì tó lọ́lá tó ládà rẹ̀ pọ̀ masáàsì Maka masáàsì Madina masáàsì Palestine ara pàtàkì ẹnu anúsùsọ́lá ó ní gbogbo ẹnikẹ́ni tó bá lọ sí hajj tó bá dé ààyè mẹ́tẹ̀ẹ̀ta ó lọ bó fúrí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́ adísù musalama ni ó náà ni ó dé Maka ó dé Madina ó dé Palestine lópé ń jọun táwọn bá ń lọ Maka àwọn tí wọ́n bá débẹ̀ ní máa ń pè ní Alhaji Kudus àwọn tí wọ́n bá débẹ̀ ní bàbá wa kan wọ́n sẹ̀ jáde láyé Mùsùlùmí ó wà nú àwọn tí wọ́n kírun bẹ̀ ní 40s nígbàtí wà lẹ́wò tí ilé báyìí ẹ̀rì tí wọ́n ya fọ́tò ń bẹ̀ jẹ́ fọ́tò yẹn hàn báyìí wọ́n sẹ̀ jáde láyé bá ní foríjì wọn bàbá wa Ládèjì Ọlọ́run bá ní foríjì bàbá náà ẹ̀mí wọ́n gùn gan ẹ̀rì torí díẹ̀ lógbé àmì ń bẹ yóò gba Palestine yóò gba dé Madina yóò gba Maka wálé ẹlùmí yóò gba Maka yóò gba Madina yóò gba Palestine wálé ẹlùmí yóò gba Madina yóò gba Maka yóò gba Palestine wálé kásásì débẹ̀ ni ọba akọ̀ débẹ̀ ọba débẹ̀ gbẹ̀yìn ṣùgbọ́n lè ní wọ́n jẹ́ nìkan kó débẹ̀ ma àwọn ọ̀tá Islam náà ń kọ̀ntró rẹ̀ àwọn ṣẹlẹ̀ wọn kọ̀ntró àná ti pa wọ́n ti pa irú àǹfààní táwọn àrílẹ̀ ni wọ́n jẹ́ wọ́n ráǹfààní ara ọlá abẹ́ lẹ́yìn náà rẹ̀ ni pé àyíká yẹn wọ́n pè ní ardul ribad wal jihad àyíká yẹn ibi tí àwọn jagunjagun Islam ò ní tánbẹ̀ ní ìjọba ló sọ pé la tazalu ta'ifatun min ummati ó láàkó ní yẹ wọn ní gbónú àjọ mi tí wọ́n máa jà sójú ọ̀nà Ọlọ́run tí wọ́n sì máa borí tẹ́nìkò ní wí ní wọn títí tí àlìkámọ̀ fi dé kódà bí gbogbo ayé bá dẹ́yẹ sí wọn wọ́n bá ti wọ́n lọ́nu wọ́n bèèrè lọ Ànábì pé ń bó ní ó ní fi Baitul Maqdis àwọn tí a ń bẹ̀m̀bẹ̀ yẹn ni wọ́n fi pè ní ardul ribad wal jihad ààyè tí àwọn èèyàn ó ti máa jagun bẹ̀ ní gbogbogbà ààyè bẹ́ẹ̀ ẹ̀rì bákanáà ardul shahada wa shuhada ààyè tí àwọn èèyàn ti ń tán torí Ọlọ́run ni àdísì kan bẹ
tó ní tí ò ní dín ní 70,000 àwọn èèyàn ni wọ́n kúkú oríire ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn àdísì oríṣiríṣi tó rí délé láàbẹ̀rẹ̀ pé Mosque Aqsa kèsì kékeré ó tún jẹ́ al-waqfu al-islami li ummati islamiyya endowment ni àjogúnbá ni táàgbọ́ jẹ́ kí nǹkankan ṣe torí dẹ́ ló jẹ́ kí àwọn àfáà ní kí ó sì pélé ní ó tó bá tẹ̀ ní kàfidà sọrí ibẹ̀yẹn káàlì jẹ́ kí a mọ̀ yí pé àbútí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń bẹ ó kù díẹ̀ káàtó àwọn Yahudi wọ́n ń ṣe bàjẹ́ ń bẹ tó pọ̀ bí wọ́n bá dé ti dójú ẹ̀ tẹ́lẹ̀ wọ́n máa mutí ń bẹ wọ́n máa bára wọn sùn ń bẹ wọ́n máa ju pàtí ń bẹ tí ẹ máa ń dún àwọn mùsùlùmí tí wọ́n fi ń sọ pé kí lẹ fẹ́ ṣe ẹ̀rì kó tó wáyé ànẹ́tẹ̀ wà ti pa láti last Saturday láti ti pa wọn kílò sẹ̀ down kí láwà ṣe ní a wá sọ yí pé àwọn tí wọ́n bá jẹ́ òká àwọn olórin mùsùlùmí wọ́n ní táwọn lè ṣe àwọn àfá wọ́n ní táwọn lè ṣe àwọn dáìsọ lórí dáìsá àfá oníta lè ṣe kí ni wọ́n ń fẹ́ lọ́dọ̀ àwọn olórí àwọn mùsùlùmí àkọ́kọ́ ìdáànàtù hadhihi àmàlìyà kí wọ́n kọ́ bẹnu àtẹ́lù tí àwọn ṣẹlẹ̀ṣẹ̀ pé ìtẹ́ǹsẹ̀ yóò dá kí àwọn olórí àwọn mùsùlùmí bẹnu àtẹ́lù gbogbo àwọn olórí káàkiri orílẹ̀ ayé tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n bá gbọ́n bá mọ ẹ̀sìn wọn tí wọ́n sì mójúṣe wọn kí wọ́n tẹ́kọ̀ bẹnu àtẹ́lù lẹ́yìn náà kí wọ́n gbé dìde àwọn soldiers ó dìde ọ̀ranyàn tẹ́ ń pè ní anafru am bó lẹ́sẹ̀ jó lórí tí wọ́n máa bá àjogúnbá mùsùlùmí jẹ́ tẹ́ẹ̀dákẹ́ ojúṣe àwọn olórí nù gbogbo jẹ́ bá lè ṣe lẹ́yìn náà mú kọ táà kí wọ́n pa àwọn ọ̀tá ìtì kí wọ́n máa lásìpọ̀ normalization kẹ́ já gbogbo ẹ̀ kí wọ́n dẹ́yẹ sí wọn kí wọ́n lé àwọn ambassador wọn sí wọn kí wọ́n pé ambassador wọn sílé gbogbo ilé ìpá àwọn mùsùlùmí ká àwọn olórí mùsùlùmí ká wọ́n kálukú ń wòrán ni kódà wọn á sí gbígbà tí ó tẹ̀ kàn wọ́n bí ibẹ̀ sí bá ṣe sọ ẹ̀ ní gbọ́nú ròyìn ẹ̀ lè rínú pípà Nàìjíríà ẹ̀ lè gbọ́nú news ẹ̀ masáàsì kan masáàsì àwọn mùsùlùmí nù ní tó bá ti ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ sí Kábánà ní tó bá ṣẹlẹ̀ sí yóò ṣẹlẹ̀ sí Mẹdínà náà ẹ̀rì àwádá ajá àfẹ́ẹ̀sì kí lójúṣe tí wá ó náà ní ká jẹ́ káwọn èèyàn mọ̀ pàtàkì ayé yìí àrójúṣe ọ̀làwọ́n bá yín sọ yìí ayé wa ní àjogúnbá wa ní ilẹ̀ wa ní mọ́sáàsì wa ní ká mọ̀ ẹ̀rì tójú àwọn àfáàní ẹ̀rì taw'iyya ká create awareness ká jẹ́ kẹ́ẹ̀mọ́ tí ń lọ ìtẹ́yìn náà bá wá gbọ́ ìgẹba dẹ́kẹ́ náà sọ ọmọ ní ẹ́ tó bá dé sọ fún àwọn òbí ní ẹ́ sọ fún àwọn ọmọ ẹ́ olórí lẹ́ sọ fún àwọn ọmọ lẹ́yìn ọmọ ní ẹ́ sọ fún àwọn olórí ẹ́ sọ fún ọ̀rẹ́ ẹ́ sọ fún aládùúgbò ẹ́ ọmọ skúl ní ẹ́ sọ fún àwọn classmate ẹ́ ẹ̀rí ká fún ká create awareness ká má dá kí àwọn èèyàn ká má ti lọ lẹ́yìn náà nínú ẹ̀ náà ni al-muqata'a ká pa ọjà àwọn ọ̀tá tí ń dá wa láàmú yìí kápọ̀ ọjà wọn tí ká máa ra gbogbo àtàntí ràn wọn lọ́wọ́ kápọ̀ ọjà wọn tí ká máa ra gbogbo ẹ̀lá ń sọ fún wa arójúṣe ti wà náà nìyẹn ẹ̀rì nínú ẹ̀ náà ni àdúà ká máa sàdúà ní gbogbo ìgbà àga Ramadan aláwọ̀ àtọ́fẹ́ délẹ̀ yìí a wà ní àwòkọ́ ti stijaba àgbòtọ́ lọ mọ́ ń gbàdúrà láwà yìí fi ṣẹ́ Ramadan gbogbo Ramadan àti gbogbo àdúà ni fi aṣọ́ra wákìí Ramadan láti 10 days Ramadan àti gbogbo àdúwà ni fi Laylatul Qadr àsìkò Laylatul Qadr láwà yìí kábẹ̀ ọlọ́run bá wá lórí àyíká yìí kọ́lọ̀ ń dá padà bá mùsùlùmí àwọn jẹ́ ń dà wà láàmú bẹ̀rẹ̀ ọlọ́run bá dojú wọn bá tí wọ́n jẹ́ gbogbo wọn tí wọ́n jẹ́ ká rójú tí wọ́n jẹ́ ká rójú tó ẹ̀ kí ọlọ́run bá ní gbé tó bá tọ́sí nígbà ẹ̀rì arójú ṣe wà ní ẹbí mùsùlùmí gbogbo ilé ìpátá inú àwọn ojúṣe wa lẹ́ni tó bá kan ká náwó fún wọn ká gba owó ká gbójọ fún wọn ká náwó fún wọn àrígbàmí bẹ tí wọ́n sẹ́ẹ̀dẹ̀ àwọn àkáàtì kọ́kí kásánwó síbẹ̀ yóò dọ́dọ̀ àwọn ọmọ ìyá wa láti ràn wọ́n lọ ní ibẹ̀ torí díẹ̀
eléyìí ni ìjẹ́níkà bá wa sọ̀rọ̀ lẹ́ni òun náà ni ká mọ̀ khatar ewu tó kojú Masjid Aqsa ká sì mọ̀ makanatu Aqsa fil Islam ká mọ̀ inú àkídà ọlọ́wà inú gbàgbọ́ ọlọ́wà ipò tí mọ́sáàsì Mákà wà ló náà wà ó ti mọ́ dárí mọ́sán náà wà ní tó bá ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sáwọn yẹn náà kí á tọrọ àforíkọlọ́wọ́ rẹ̀ sọ wájú wa.